ọ̀rọ̀ lórí àáfàá Sàkí ẹ rí i pé òdu ni kì í sáì mọ̀ fọlọ́kọ àti gbé àwọn fọ́nrán bíi méjì mẹ́ta jáde lórí ọ̀rọ̀ rẹ̀ àáfàá Sàkí pẹ̀lú àáfàá Saheed Shittu pẹ̀lú Al-Imam Faluti pẹ̀lú Kàkàkí pẹ̀lú bàbá wa Muri Bariga oríṣiríṣi bẹ́ẹ̀ ẹ rí i wípé awuyewuye lórí ìjà wọn sì ń lọ gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe fún wa wípé a ò ní jẹ́ kó fò wá ru àdéhùn jẹ́ kí tiwa ó di sí i bí bá ṣe ń lọ lẹ́yọ̀ kejì ẹyọ̀ kejì á máa mú jáde wá fún wa then fídíò tá a fẹ́ wò yìí ni fídíò àáfàá Sàkí àáfàá Sàkí tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí àáfàá Sàkí tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbi fídíò yìí ẹ̀ẹ́dẹ̀ pé mo máa ń sọ fún wa wípé ẹ jẹ́ ká subscribe sórí channel ká tẹ notification bell táwọn fídíò bá ti ń jáde kó máa bọ́ sí wa lọ́wọ́ kí ni ń bẹ láàrin àáfàá Sàkí àáfàá Saheed Shittu Al-Fulani àwọn ògo Ìlọrin àti bẹ́ẹ̀ lọ kí ló dà wọ́n papọ̀ pẹ̀lú bàbá wa Mudiru Morikas ẹ rí i pé awuyewuye yìí ń lọ kò dúró oríṣiríṣi fídíò ló ń jáde ṣùgbọ́n àwọn kòńdókòńdó rẹ̀ tá máa fi rí ojútùú ọ̀rọ̀ bí tí nǹkan ti ń bọ̀ wá bí tó bá dé bí tó dojú kọ gẹ́gẹ́ bí àdéhùn tèmi ṣe fún wa a ó máa mú wá fún wa lẹ́yọ kọ̀ọ̀kan èjì mo fẹ́ kẹ́ tẹ̀lé mi ká lọ gbọ́rọ̀ lẹ́nu àáfàá Sàkí kí ló rí lọ́bẹ̀ tó fi wá lọ́wọ́ kí ló fà á tí gbogbo wọn fi ń pariwo àáfàá Sàkí tí wọ́n ń bu lóríṣiríṣi ebu ẹ̀rí pàgbà fídíò jáde lóríṣiríṣi kí ló fà á tóun náà fi jáde tí ń sọ̀tàn kí ló bí ìtàn kí ló bí ògógóró ibo lògógóró ti wáyé ẹ̀dẹ̀ rí pé mi ń sọ fún wa wípé ọ̀rọ̀ àwọn àáfàá ńlẹ̀ Yorùbá ó gba àkíyèsí ó sì gba ìfura ní tó fi gbà fura ni wípé ní tó bá mú àwọn àáfàá jà tí wọ́n gbọ́ra wọn yé tó jẹ́ wípé ìjà lónìí ìjà lọ́la ìjà lọ́tùnla ni tí ò sí àjọṣepọ̀ tó dánmọ́rán fúngbà tó pẹ́ láàrin wọn ẹ rí wípé àfikọ́lọ́nkọ sọ àfikọ́lọ́nkọ là wá àwọn yìí la dẹ̀ gbẹ́kẹ̀lé àwọn la mú gẹ́gẹ́ bí aṣíwájú nẹ́sì Islam ẹ rí pé àwọn ni ìmáàmù àwọn làáfà àwọn ni ẹ ń lídìí wa níbi ẹ̀sìn kí wá ló dé tó jẹ́ pé àárín wọn gángan ò tó kí ló dé dápọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọ́ra wọn yé àbí wọ́n ń fi àwọn ìjà yìí pawó ni lórí íńtánẹ́ẹ̀tì ẹ rí pé àwọn kan ń pariwo wípé ṣé èsì pé wọ́n ń fi ẹ̀sìn Islam yìí pawó ni tó bá wá jẹ́bẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ tí ó bá wá jẹ́bẹ̀ náà ṣé àgbọ́yé ò gbọ́dọ̀ wà láàrin àwọn àfáà nílẹ̀ Yorùbá ni tó wá jẹ́ pé ìjà lónìí ìjà lọ́la lẹ́yìn pàápàá jùlọ àfáà Saheed Shittu ẹ rí pé mò ń fa eré ọkùnrin pé ó yẹ kí wọ́n ó mú lù lọ́rin ó yẹ kí wọ́n mú àfáà Saheed Shittu ó yẹ kó wà àwọn ògo Ìlọrin ọba ó yẹ kí àfáà Saheed Shittu kó fi aṣọ péńpé kó fi roko ọba ńlọrin ẹ rí pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọn ló ti yàkáyáká lù lọrin ló ti bú wọn ó ti fi wọ́n ṣẹ̀sín láwọn tó jẹ́ bàbá wa kó làwọn lọ bá lórí bàbá wa ọba ìlú Ìlọrin ṣéwù aláwù yásímù kábínẹ̀ náà wọ́n ló ti bú ọba ìlú Ìlọrin rí sẹ́yìn tó wá bú ọba ìlú Ìlọrin tó bú àwọn àfáà ńláńláńlá ìlú Ìlọrin bàbá wa Adams Alilore Alhaji àgbà gbogbo wọn náà àfáà Saheed Shittu ìsìtánú sí tí èdè ẹ̀ ṣe pé wọ́n ń parọ́ mọ́ lẹ́yìn táwa ni àáfàá Sàkí wà torí pọ́nà tó wà nílẹ̀ ti fẹ́jú kẹ́kẹ́ o ẹ sì ra sí rí ọ̀rọ̀ bí fídíò yìí ẹ̀yìn ta ni àáfàá Sàkí gangan wà kí ló mú tí àwọn Al-Imam Faluti Kàkàkí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó tẹ̀lé Morikas tẹ́ pé wọn ò gbà kí àbùkù ọkàn ní Ìlọrin wọn lè gbà kí àbùkù ọkàn Morikas kí ló fà tí wọ́n fi takò kí ló dà àáfàá Saheed Shittu kí ló dà pọ̀ papọ̀ mọ́ àáfàá Sàkí ẹ rí i pé à ń gbọ́ wípé àáfàá Sàkí ọmọ ìlú Ìlọrin ni dẹ́kun wá ló mú kí àáfàá Sàkí kó nífẹ̀ẹ́ àáfàá Saheed Shittu ládùúrú itú tí àáfàá Saheed Shittu ti pa fáwọn àáfàá ńláńláńlá ìlú Ìlọrin ládùúrú ẹ̀sìn tí àáfàá Saheed Shittu tó fi àwọn àáfàá ńláńláńlá ìlú Ìlọrin ṣe ládùúrú yẹ̀yẹ́ tí àáfàá Saheed Shittu tó ti fi bàbá wọ ọba ìlú Ìlọrin ṣéwù tó ti fi bàbá ṣe ṣé tọ́mọ wá bẹ̀bẹ̀ ìgbó ti gbẹ́ kí wọ́n ti mú ta lọ́lọ́run tẹ́tí fún kúrọ́pọ̀ ta lọ́lọ́run àtìgbà ẹni àbàrà bá ti mú òun náà tẹ́tí ní pé ń bọ̀ wá mu sọ yẹ kí wọ́n gba ẹ̀bẹ̀ rẹ̀ ṣé ọ́sà ni àbọ̀ bẹ̀bẹ̀ sí wọ́n gbẹ̀bẹ̀ ni àbọ̀ sì wà nílẹ̀ tí wọ́n ń sọ wípé bọ́pẹ́ bọ́yá yóò kú ọwọ́ ni ìlú wo gangan ni Saheed Shittu gbé
sórílẹ̀-èdè Nàìjíríà ilé Saheed Shittu wà àbó ti padà sókè òkun torí pé à ń gbọ́ wípé ń kẹ́fí pé wọ́n fẹ́ mú òun, wọ́n ní Saheed Shittu ò lè dúró lórílẹ̀-èdè yìí. Ṣé lóòótọ́ orílẹ̀-èdè yìí ló wà? Pẹ̀mí òrò bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé orílẹ̀-èdè yìí ni àfáà Saheed Shittu wà, ó yẹ kó àwọn ògo Ìlọrin ó ti bà á. Ó yẹ kí àfáà Saheed Shittu kò ti fara pé ń pé rókọba nílùú lọ́pàá bí ọjọ́dún kan lọ. Ládùúrò ọ̀nà tó dá yẹn, kí ló mú tá àfáà Sàkí fi jẹ́ wípé ọ̀rẹ́ rẹ̀ ni? Kí ló dé jẹ́ pé àfáà Sàkí fi ń rìn súnmọ́? Lẹ́ńtà bá gbé ìyàwó dáadáa, ẹ wò gbàdé fi mú ta lọ́lọ́ yẹn. Ẹ rí i pé wọ́n ń dábàá pé wọ́n fẹ́ mú àfáà Saheed Shittu náà kọ̀ pẹ́ la tó rí pẹ̀lú Al-Fulani. Ní tí ń sọ yẹn kó yé wa, kọ̀ pẹ́ la rí pẹ̀lú Al-Fulani ilé bí kọ̀ǹpútà rúùmù kan ló lóun kọ́ ni bí mọ́ṣáláṣí ni. Tí Al-Fulani lọ kí Dr. Al-Fulani tó lọ kí n bẹ́ẹ̀ tí ń fi gbogbo ẹ̀ hàn Dr. Al-Fulani tó jẹ́ pé ń bi èébú tó ti bú ọba Ìlọrin, ibi èébú tó ti bú bàbá wa Adams Alilori Alhaji àgbà gbogbo wọn papọ̀, ibẹ̀ ló ti rówó tó fi kọ́ kọ̀ǹpútà center gbé olólùkọ́ kan nígbà ibi mọ́ṣáláṣí sí ni. Sẹ́rú owó bẹ̀ wá ni Al-Fulani ọ̀wà lọ kí ni ọmọ kíkú oríire tó jẹ́ pé níbi èébú tó bọ́ba Ìlọrin, níbi èébú tó bú bàbá wa bá ń pe àfáàgbà nílùú Ìlọrin, gbogbo èébú tó bú bàbá wa Adams Alilori, owó yìí ló tẹ̀lé jọ lòun fi ń sọlá, èébú ní bú wọn tí fi ń rí títí fi ń gbà yìí. So ó yẹ kí wọn dáríjì sípò yìí káwọn ògo Ìlọrin ó mú. Ẹ wàá tẹ̀lé mi ká lọ, ẹ tẹ̀lé mi ká lọ. Á gbọ́ pitipiti ọ̀rọ̀, á dẹ̀ gbọ́ pitipiti àṣírí, á gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí. Kí ni àfáà Sàkí rò? Kí ló rí lọ́bẹ̀ tó fi wà lọ́wọ́? Kí ló rí sí ti ń bẹ́ńlẹ̀ yìí? Ẹ rí pa ti bá fídíò kan jáde sẹ́yìn. Tẹ bá ti wọlé ìtẹ́tún lọ sẹ́yìn wà wọ́n ti gbé jáde subscribe tẹnu notification bẹ́ẹ̀. Ẹ wá tẹ̀lé mi ká lọ gbọ́ lẹ́nu àfáà Sàkí nítorí lọ́bẹ̀ tó fi wà lọ́wọ́. Kí ló mú ògógóró wá sáyé? Kí ló dé tí wọ́n ń parí ògógóró? Kí ẹ fẹ́ fò ògógóró fàyọ? Ẹ tẹ̀lé mi ká lọ gbọ́ lẹ́nu àfáà Sàkí. Bismillahir Rahmanir Rahim. Á jẹ́ òpípé ó tètè mà kó tó máa wújì òkè lọ́rẹ̀. Ó sì bẹ́ẹ̀ yẹ tí máa rè mà ni, kò mọ̀ pé yẹ tí pa ọmọ ni. Àwa ti dìde ìjà, ẹni à ń bá jà náà ò dáwọ́ ogun dúró. Ìjà tó dà wá pọ̀ yìí ṣèjà ọkọ́, kìí ṣèjà àdá, kìí ṣèjà àbọn. Ọ̀rọ̀ ẹnu la fi ń já ara wa lógun. Ká gbé ọ̀rọ̀ kalẹ̀ lọ́lọ́run bùn èmi. Mi ò láǹfààní sí kí n parọ́ mọ́yàn, mi ò láǹfààní sí kí n bàyàn ló kọjẹ́, mi ò láǹfààní sí kí n máa ṣe tajásùsù wọnú ẹbí ẹlẹ́bí, kí n máa wádìí tàǹbàbà rẹ̀ ta nìyá ẹ̀. Mi ò láǹfààní sí yẹn. Mi ò láǹfààní sí kí n mọ̀ pé èèyàn ò ṣe nǹkan kí n wá torí pé mo sáfẹ́ mú ìnẹ̀ tipátipá kí n wá parọ́ mọ́. Mi ò láǹfààní sí gbogbo nǹkan yẹn. Àáké pọ̀ mọ́ kéwú lọ́dọ̀ àwọn àfáà wa. Kò dẹ̀ tún sínú ẹ̀jẹ̀ tèmi náà. Ntẹ́yẹn bá ṣe ni màá sọ. Bí n sì wá ń sọ̀hún náà, Ọlọ́run ń fàlùbáríkà sí, ó sì ń rí art lára ẹni tá à ń sọ sí. Ń gbọ́, ó sì ń bá a gan. Àwọn tá a jọ wá ń sọ̀rọ̀ ń jọ náà, títí wọn heavy tó ṣe pé bí ẹni à ń wí yìí, ẹni àwa ń bájà yìí, bí ṣe ń sọ̀rọ̀ àwọn àfáà wa tí ń parọ́ mọ́ wọn yẹn, àwọn náà wá dìde sí wọn wá ń parọ́ mọ́ padà. Nínú wọn lọ̀kan lọ́mọ. Mo fi ní ẹni tí ó bá sọ pọ̀kan lọ́mọ ò ṣe é dá. Kì í ṣe níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn o, ó ṣe eré o. N tó kó àbùkù bá ìgbìyànjú rẹ̀ ńlá sí jù. Mo sì tún ń gbà á nímọ̀ràn ní ìsìn, mi ò sínú àwọn tí ń bá ẹjà. Wàláhì. Kò wá sí tó lè sọ, mi ò ní bá ẹjà. Ọ̀rọ̀ ni màá mọ̀ sọ. Torí ẹni tẹ́ ń bá jà ọ̀rọ̀ náà la sọ tó padà realize, ó sì padà kún bí tí ń ṣe. Ọ̀rọ̀ yẹn náà láàmọ̀ sọ fẹ́yìn náà ní parọ́ máa yín. Gbogbo wọn náà tí kàkà kí tó kó rẹ̀ sí ìdààmú ayé tí ń ṣe kí wọn. Bóyá ń gbà tọ́jà bá tú,
ọlọ́run á rán létí n tó fẹ́ rà torí ẹni tí ó ní tí ń fayé ṣe kankan tí ó máa lò sẹ̀mí rẹ̀ báwọn ò sí sẹ̀mí ìráre kàkà fi ń lo sẹ̀mí ìráre ni o ó lè jọ èébú lójú ẹ̀ kìí ṣe èébú kọ́kàn lè yí sẹ̀mí yẹn padà wọ́n wá gbéṣẹ́ fún wọn kó máa ṣépè fáwọn èèyàn ó dẹ̀ sọ ọ́ díṣẹ́ lórí tó wá máa dùn ó máa ní èmi òun lọ́kọ kínní èmi lọ́kọ ẹ̀ kódà èmi nìyá gbogbo yín èmi ní kinní kan lórí ipò òun ṣépè kí ló wá ń ṣépè lé lórí kò nítumọ̀ ẹ kàn fẹ́ kẹ́ everybody ó dákẹ́ fún yín ọ̀kan lọmọ náà inú ìmọ̀ wá dùn wọ́n á tú kàkà kílẹ̀ fún yín ẹ̀mí yóò kó wọ́n sọ díjà gáràjì ọlọ́run làwa ń bẹ á kó ẹran pọ̀ mérú náà wàláì ọ̀kan lọmọ sí dáadáa ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ìyá Kẹsẹ́tì àwọn tí mo mọ̀ àwọn kan náà ń bẹ tí mo lè mọ̀ràn tí ó kọ wọn ṣùgbọ́n láàrin 1 to 5 àwàtàwà ń bẹ̀ nù ìyá Kẹsẹ́tì ọ̀kan lọ́mọ èmi àtàwọn kan ọ̀rọ̀ yìí wá ń lọ láàrin ọ̀rọ̀ yìí Yahaya Gambari òun bá ẹni à ń bájà yìí ṣe ń jọ náà alájọṣe báyìí ni wọ́n gbogbo àwọn àbígbẹ̀yìn ṣíà ní àfáàrù Ridwanu ayé nígbà ní àti ìmọ̀ wọn gbà náà Yahaya Gambari lójú ọmọ kékeré òun sì ń bẹ ní à ń bájà yìí ṣe ń jọ náà ni ọmọ ló jẹ́ sí mástà rẹ̀ ni òun gbọ́rọ̀ kan jáde ó ní bàbá wa Alhaji Àgbà sí 419 fún Túndé Ìdí Àgbà 419 tányányán kódà níbi tí inú ọ̀rọ̀ yẹn bí mi dé mo fẹ́ pe Yahaya Gambari wàláì Yahaya káfìrí ní pé níbi tí inú ọ̀rọ̀ yẹn bí mi dé gbà ìwọ ọmọ ọkùnrin yìí ó sì tún ó tún sọ̀rọ̀ rọ́gí wájú tó fi ń nà wá ìyẹn ẹni àmbájá àwọn ọ̀rọ̀ tó heavy Yahaya Gambari padà túbá ọ̀rọ̀ yẹn kí wọ́n ní kóhun ó sọ ni òun ọmọ kankan pa ẹ̀ náà ẹni àmbájá nítorí pé ó fẹ́ yọ ọ̀rọ̀ Alhaji Àgbà yẹn kún ní ọ̀rọ̀ pé òun ò bá àwọn Alhaji Àgbà wí wá bẹ̀rẹ̀ sí ní pèsè àwọn Alhaji Àgbà ó sì jẹ́wọ́ ń dọ́nà wípé òun ọ̀ràn Yahaya Gambari ń sẹ́ o ibi tí Yahaya Gambari ti rí n tó sọ òun ló mà bọ́tàwọ́ ò gbà abẹ́ rẹ̀ lẹ́ni Yahaya Gambari ti ń ṣiṣẹ́ ìwọ ló ràn ìwọ̀n yin Alhaji Àgbà ó ń bú Shehu Adam àwọn fídíòs tí mo fi takò wípé òun bú Shehu Adam òun yin Alhaji Àgbà ó kí Alhaji Àgbà báyẹn náà ń bú wọn ni péjì kan tán pé ní The Truth ń jọ náà ló padà bá mi ṣíà prógrámù yẹn tó bá mi rìpóstì ẹ̀ létà mo padà mọ̀ pé ọ̀kan lọmọ ló ní The Truth television gbogbo ẹni tẹ́ bá ń bẹ lórí afẹ́fẹ́ ẹ máa rántí péjì yẹn ẹ sì máa rántí pé ẹ máa wo fídíò mi ń bẹ kẹ́ ẹ lè máa bájọ ṣe wá ṣe wọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ yẹn láti fi kọjú ogun sí ẹni à ń bájà yìí ẹnu mistake táwa náà ń ṣe ń jọ́nà ni pé ó yẹ ká máa kìlọ̀ fún àwọn ọ̀kan lọ́mọ pé gbogbo tẹ́ bá rí kẹ́ ẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹni à ń bájà yìí ẹ má parọ́ mà òun parọ́ mà àwọn àfáà wa lóòótọ́ ni irọ́ tí ń pa ní kẹjá máa debunk ẹ má parọ́ mà
a sọ bẹ́ẹ̀ níjọ́ náà. Ìwò wọn níran tá a sòdodo fún wọn torí pé wọ́n ṣe tí ń dùn mọ́ wa ni ó jẹ́ kí wọ́n pa Júdà ní apẹ̀yìndà. Irú tí wọ́n ṣe ń jọ́nà tó yẹ ká kọ̀rẹ́ tí wọ́n yẹn ni wọ́n fi ń jà wá náà lógun lónìí. Tẹ́fù mọ̀ pé inna Allaha la yaslim. Ọlọ́run ẹbọ ìṣọba alábòsí o. Wàláhì bábòsí bá mọ bí orí abẹ́rẹ́ bẹ́yàn bá sí nítorí ìtọ́ Ọlọ́run ò ní gbà. Bí sẹ́rí bá tó gbogbo Nàìjíríà yìí tábòsí wá mọ bí orí abẹ́rẹ́ tí wọ́n ń bẹ nínú Ọlọ́run ò ní gbà. Níṣẹ́ ló yẹ ká jẹ́ kí àwọn ọ̀kan lọ́mọ náà ó mọ̀ wípé ìparọ́ mọ́ ni nítorí wípé a fẹ́ ṣẹ́gun ẹni kì í ṣe wà Islam. Ó yẹ ká jẹ́ wọn mọ̀. Ṣé bí àáfàá tá ń bá jà ṣé bí nítorí pé ń parọ́ mọ́ àwọn àáfàá wa la fi ń bá jà. Tó bá fi wá di páwa náà ń parọ́ mọ́ ó ti di do me and do you. A kọ̀rẹ́tì àwọn tán jẹ́ ti wáńjọ́ náà. Pàṣẹ tá a fi nà yálé tí wọ́n ní wọ́n tọ́jú sórí àjà fún ìyàwó ni wọ́n fi ń nà wá padà nísìn. Ṣé kìí ṣe sísítàmù tá ń lò fún ẹni à ń bá jà níjọ́ náà ṣé nǹkan ni wọ́n lò fáwa náà nísìn. Tá ń gbé ìṣiríṣi ọ̀rọ̀ jáde lórúkọ wa ní tí àtàyé wa àtòkú wa kò sí ìtàlẹ̀ sínú ẹ̀. Lẹ́ ń bá gbò 419 mọ́yànlá 419. Anyway, síwájú kí àfáàlì Fúlàní wá tó gbé ẹni à ń wí lọ lé ẹjọ́ ẹni à ń bájà yìí, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin ẹni táwa ń bájà yìí pẹ̀lú Prẹ̀sí Àrá, president àwọn ológogoro. Ìṣẹ̀lẹ̀ yẹn ni wípé àwọn kan mú ẹ̀sùn rẹ̀ wá bá ẹni à ń bájà, wọ́n ló gbàyàwó àwọn. Ẹni à ń bájà yìí wá lo maturity, ó pe Prẹ̀sí Àrá. Ìwọ Prẹ̀sí Àrá, president àwọn ológogoro, ẹni à ń bájà kí ló ṣẹlẹ̀? Ní tó ṣẹlẹ̀ ni wípé wọ́n mẹ́sùn rẹ̀ wá, wọ́n ló ń báyàwó àwọn sùn. Nọ́mbà àwọn tó mẹ́sùn rẹ̀ wá rè pé wọ́n kẹjọ yanjú ọ̀rọ̀ yín láàrin ara yín, kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́. Bọ̀tí táwọn ẹni yẹn fẹ́ gan ni pé kóhun pariwo rẹ̀ sórí afẹ́fẹ́. Ní Prẹ̀sí Àrá náà bá tún yarí pé rárá, orí afẹ́fẹ́ yẹn náà lòun náà fẹ́. Ẹni à ń bájà wa sọ fún pé ẹ̀gbọ́n tí mo wí o, a ní ìsọ̀rọ̀ afẹ́fẹ́, ẹ̀yin lẹ́jàre ni ẹ̀yin lẹ́jẹ̀bi ní, mo jogun mo pọ̀, a lè fi wẹ́ni tí ò jẹ́, ẹ má bàrá yín ló kọjẹ́, 100% èyàn ò lè ṣe ti yín o. Likewise 100% èyàn ò ní kọ ti yín. Ẹ wá wo tàwọn tí ó kọ ti yín o, ẹ wò ó pọ̀ mọ́rọ̀, ẹ lọ ṣètò ara yín. Prẹ̀sí Àrá yarí, ó ní rárá o, àfi kó pe àwọn sórí program ní àníyàn wípé ó fẹ́ fi promote jálàbí tiẹ̀ tó ti wọlé. Gbogbo èyí tí ọ̀kan náà àwọn olórin fi kì í, òdí yẹn ti já, iṣẹ́ yẹn ti já. Gbóhùn sáré kí ń gbà kan o, eré yẹn pọ̀ gan-an. Gbóhùn wá sáré àwọn nǹkan tí máa ń yẹsẹ́ wò, wọ́n wá ní kò lè dá fóun mọ́ ni. Ìmọ́lẹ̀ tí wọn ò wá rí yìí o, Prẹ̀sí Àrá kàn rí ni. Bí Prẹ̀sí Àrá ṣe rí, ó ní ìwọ ọmọ yìí mọ̀ wọ́rí o, gbogbo ayé ni ó mọ̀ mọ́lẹ̀ yìí. Ó kúkú jọ bẹ́ẹ̀ o, torí pé òun ò lè jẹun, bóun bá fẹ́ jẹun ilé kókó dé bóun jọ náà ní. Wọ́n ní Prẹ̀sí Àrá o, mo dúpẹ́ ẹ ṣé o, ẹgbẹ́ tẹ́nìkan ò rí ń gbà yẹn ní Prẹ̀sí Àrá rí. Sákọ̀ gbogbo àwọn orin yẹn nílẹ̀ gòfà tó mú everybody kó sínú páńpẹ́ rẹ̀. Kí ni yẹn tí wọ́n ń já,
ó wá wò pé tóun bá lo péjì ẹni à ń bájà yìí ayé tó lè gbọ́n padà ló fi ní kí wọ́n gbé wá síbẹ̀ éèmù tiẹ̀ nìyẹn. àwọn tí wọ́n wá àáfàá tá à ń bájà wá padà agree okay, anyway tó bá yẹ pé ní tẹ́ ẹ fẹ́ nìyẹn ẹ pàdé mi ẹ wò àpọ́nlé tí wọ́n ṣe fún un. níjọ́ táwa ń wí àwa ń bá ẹni à ń bájà yìí àwa ń bá jà lọ́wọ́ níjọ́ náà pọnlápọnlá o òun sì fẹ́ lo avenue pé péèjì rẹ̀ rìn káàkiri báwọn èèyàn bá gbọ́ wọn tàtà rẹ̀ mọ̀ wọn lamẹ́ríkà ní London ni wọ́n mọ̀ wọn sí wọ́n mọ̀ gbèsè jẹ́ làbí wa ó fẹ́ gbàbẹ̀ wọlé ṣé bá advertisement tó fẹ́ ṣe pẹ̀lú ẹni à ń bájà níjọ́ náà bá dán ṣebí ìwọ ló fẹ́ gbowó bẹ̀ sáà fẹ́ jọ náà wẹ̀ ni èwo la sì jọ náà rí. wọ́n wá dórí afẹ́fẹ́ àwọn tó wá fẹjọ́ sùn rojọ́ ó wá kan òun tí a fẹjọ́ rẹ̀ sùn òun náà wá ń rojọ́ bọ̀ wá wá rò débi òun tẹ̀yẹ̀pẹ̀ fún wọn ibi tẹ́ni à ń bájà ti yarí mọ́ lọ́wọ́ ni pé sẹ́yìn máa tẹ̀yẹ̀pẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ẹ máa tẹ̀yẹ̀pẹ̀ ṣe bí àáfàá lẹ pera yín ó ní bẹ́ẹ̀ ni kí ni Islam sọ pa yẹ̀pẹ̀ títẹ̀ sódà kéèyàn máa tẹ̀yẹ̀pẹ̀ kéèyàn lóun fi ń wo kádàrá kó máa fi gí wọ́ kádàrá ìní wọn bá ìyàn jíjà yẹn náà bá débi sẹ́yìn máa ń sọ sí àwúrò fún yẹn ni ń ṣọṣẹ́ dáadáa kódà mo lè tẹ́ ọ̀pọ̀ yẹ̀pẹ̀ tẹ́mí pọ̀ mọ́ yẹ̀pẹ̀ ẹ̀mí ni ẹ̀ ọ̀rọ̀ yẹn dá wàhálà lẹ́gà láàrin wọn ó sì ba iṣẹ́ àṣejẹ eléyìí tí pẹ̀sí àrà gbójúlé tí ṣe jálàbí ó bàjẹ́ òun ò lè kọ́ mọ́ ń kéwú kò lè darí àsàlátù kí wọ́n pawó kalẹ̀ kó náà ní tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì bùkátà ayé ara tiẹ̀ tí ò rí gbọ́ kó pàtẹ rẹ̀ sórí afẹ́fẹ́ kó wá ní kẹ́ni ẹlẹ́ni ọmọ gbáyé tiẹ̀ wá kóun fẹ́ máa bá wọn gbọ́ ìtójòkótì nìyẹn kò máa wá àṣìṣe kò máa sàlátù darí kò lè kọ́ wọn kéwú àáfàá sì ni wọ́n láwọn àáfàá kan àáfàá nù ilé ni wọ́n àwọn àáfàá kan àáfàá gbangba ni wọ́n ọlọ́run fẹ́ nìkan ní ẹ̀bùn kó ṣe wáàsí tí wọn ò rí èèyàn fi wẹ̀ sí Islam àfẹjọ́ ọbú nǹkan mẹ́ta tí ó sọ ọ́ dolówó ni wọ́n máa kọ́yàn gbogbo gbà káàfó kọ́ máa ń kéwú kódà bó jẹ́ ìyàwó àtọmọ ara ẹni ń bẹ nú àwọn ànábì ọlọ́run tó ṣe pé ẹbí rẹ̀ nìkan ọlọ́run ọba rán sí lóò wá ní pẹ́ nìkan kan kéwú ó sì jòkó ti kéwú gbogbo owó tó bá fẹ́ gbọ́nà kéwú wọlé wọlé náà bọ́rọ̀ yìí ṣe ń bọ̀ wá nìyẹn o gbogbo tí mo sọ yìí kò sásọdún bẹ́ẹ̀ o ìyìn parọ́ mọ́ o ọ̀rọ̀ yìí ni personal issue tí ń bẹ nínú pẹ̀sí àrá sí ẹni à ń bájà ó sì dúndùnkún gbọdọ̀ gbẹ̀san ó bá ṣẹ́jẹ́ mọ́ òun lọ́wọ́ òun ó gbẹ̀san rẹ̀ ìfẹ́ gbẹ̀san yẹn ló bí kó máa wá yàn kúnra òun náà ló sì bí ẹgbẹ́ tá à ń pè lẹ́gbẹ́ ológogoro yìí ṣé mọ̀ pé àfáàlì Fúlàní náà ti ní personal issue pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ yìí ló bí ó yẹ jájọ fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ pẹ̀lú ọ̀kan lọ́mọ ìyá kìsẹ́ẹ̀tì ó wá di tí wọ́n ń gádà ara wọn jọ àwa ètí ìjọyìn wọn jọ náà but mo wà lórí afẹ́fẹ́ gbogbo wọn sì mọ̀ pé ẹnìkan bẹ tán pé láàfáà Zaki tí ń bá ẹni à ń bájà ìfà wàhálà pẹ̀lú ọ̀rọ̀ gbogbo wọn ní ọmọ fún mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àjọṣe yẹn kìdà wá kódà pẹ̀sí àrá wọn ò máa ń jọ náà mo gbọ́ orúkọ rẹ̀ ní àríra rí báyìí òun náà ti gbọ́ orúkọ mi ò tí ì rí torí bó ṣe wá di pé amọ̀ra wa tán tí àwọn kan wà pàdé wa tó mọ̀ á pè wá lọ́mọ ọmọ bú ọ̀rẹ́ la fi pàdé wàláhì mo fọba tó lẹ̀mí mi búra tí ó sì gbà níjọ́ kan gbogbo ẹni tí a bá padà fún à ń fúnra wa lápá nígbà tá a súnmọ́ ara wa ni pé kò sí bó ti wò rí ẹni yìí at least bí ó ju ọdún méjì mẹ́ta lọ àṣà gbà lọ́wọ́ ara wa
in ló padà dà wá pọ̀ wàláhì ọ̀rẹ́ ni gbogbo wa fi pàdé wàláhì. bọ́sẹ̀ wá fẹ́ sọ ọ̀rẹ́ di bàbá mọ́ mi lọ́wọ́ sẹ́ yìí lórí pé tá a bá débí wọ́n ní àwọn ọmọ lágbájá mi náà ní tó wí yẹn tí n bá ti wà lórí ìjókòó ní sọ bẹ́ẹ̀. ó mọ̀ pé mi di àyà mi di mo lè dá a padà sí lẹ́nu pé ta lè ń bá sọ bẹ́ẹ̀ tí nǹkan kan sì ní í ṣe. ọ̀rẹ́ la fi pàdé bá a sì jọ máa wà nù kíláàsì tó yẹ pé ẹnì àtàjùra wa lọ at least ọlọ́dún 3, 4, 5 bẹnu kíláàsì kan ṣoṣo tá a sì jọ tó yẹ pé àjọ wà nù kíláàsì kan náà tí wọ́n ta fi kọjá lómi ìfọdún 7, 8 ju àjò rẹ ni lọ a sì jọ wà nù kíláàsì náà nígbà wọn ti jọ bí yín pọ̀ wọn jọ bí yín pọ̀ náà nìyẹn ọ̀rẹ́ nìyí. ìwà tó o bá wù ni ó sọ ẹ́ di bàbá ni ó sọ ẹ́ di bọ̀dá ni ó sọ ọ́ dá àfà ni ó sọ ẹ́ di sheikh. kí ṣe kó mọ fọ́ọ̀sì ara eléyàn lórí o jù lọ. bọ́ọ̀rọ̀ náà ṣe ń bọ̀ wá rè báwo wá ni ẹgbẹ́ ológogoro yìí sí wá padà di tí wọ́n fọ́ ìyẹn ni ẹ pàdé mi fún lọ́la. níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí gbogbo àwọn tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀ ni wọ́n ṣe dá ọ̀kan lọ́mọ ṣe dá ìyá Kìsẹ́ ti ṣe dá níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ n tó sọ wọ́n di aláìdá padà ńlá ṣejù ẹ má gbàgbé ẹ̀ bóò ní a ṣe wá ṣàṣejù àárín lọ ọbẹ̀ díẹ̀díẹ̀ ni rọ́pònú àwọn ọmọ tí wọ́n gbé sọ fún tí wọn ò mọ nǹkan kan ń gbọ́ ní gbogbo wọn wà ń jọ́nà ta ló mọ̀ wọ́n àti mọ́fàdú tí ní àti kàkúrì ní àbí kí ló pèsè bàbúrì àbí kàkúrì ló kọ rẹ̀ àti ìkẹta wọn ta lẹ́ni tó mọ̀ wọ́n jọ́nà gbogbo ní wà ń jọ́nà kí wọ́n tó gbé wọn wọlé wá èmi bọ̀ wọn ò tí ì dé. ẹ ṣé gan bàbá mi màmá mi mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín tí ẹ bá mi wo fídíò yìí láti ìpìlẹ̀ tẹ wo dópin ẹ má jẹ́ kó sùn ẹ má jẹ́ kó rẹ̀ wá o ìyà ò ní jẹ wá ibi ò ní pa wá mí àṣẹ a ò ní ránì ha irinṣẹ́ wò ní lójú ìjà kọ wá bí bá ṣe ń lọ lẹ́yọ̀ kejì a ó máa mú wá fún wa lẹ́yìn ilé ẹ̀ tó máa retí omi torí pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí tí ń lọ láwọn lọ́dọ̀ àwọn afá yìí àwa ó máa gbé wọn jáde lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjì táwọn máa gbọ́ wọn táwọn máa rí táwọn máa fi hàn kẹ́kọ̀ọ́ kò sí tá fi hàn ṣe ju pé ká fi hàn kẹ́kọ̀ọ́ lọ torí pé àárín wọn gan ò tòrò kí ló sì fà á tí òbí tòrò a máa mú wá fún tẹ́yìn náà máa rí àwọn tá a bá ti wá wo fún náà láti jọ ìtì àwọn tí subscribe àwọn tá a bá ti subscribe ẹ̀ kan náà ní twitter bẹ̀rẹ̀ kan náà ní àwọn tá a ti wọ́n bá ta subscribe pẹ̀lú àwọn olórí alábẹ̀ẹ́kan tó gbígbà àkọ́kọ́ ní láti wo fúnra wa ẹ jẹ́ káwọ́ sàjẹ́ fídíò pé àwọn tá a lọ́wọ́ ọ̀tún àrídàkọ̀ subscribe subs ọ̀rẹ́ bí ẹ jẹ́ kára fi ká tẹ̀ lórí yóò padà yóò di subscribe yóò gbèsè yóò gbàgbọ́ sẹ́fẹ̀ẹ́ jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn padà yóò di aago mẹ́ta yóò àtọ́ alátòkè wá sáré jẹ́ ká tẹ̀ tó kí wá tó àlókè pátápátá notification bẹ́ẹ̀ ni ẹ ìdánilógún ní ẹni kí táwọn fúnra bá ti ń jáde tí láti bá jáde àti tẹ̀tù agbésọ̀tì jáde àwọn ẹni mọ̀ jẹ́ ní àkọ́kọ́ táàkọ́ máa ro gbogbo tó bá lọ lórí channel ẹ jẹ́ ká subscribe kàlẹ́ ló tó máa ń bọ̀ ẹ wà á tẹ̀lé wa ká lọ ṣe rí àwọn fídíò bí ṣe nǹkan ṣe ń lọ a ó máa mú wá fún yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan tẹ́yìn bá ti subscribe tẹ̀tẹ̀ lọ sí yàpẹ̀ ẹ máa retí wọn lẹ́yọ̀ kí ìjẹ́mọ̀ ò lè dá mara yín ẹ ṣé gan ilé wọn náà ò ní bàjẹ́ o ìjẹ́mi mu wa kò ní nira ká tó máa retí òmíì.